ó máa bá mi wá omi ọ̀pẹ òyìnbó, omi pineapple àti omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là àti oyin original á wà níbì kan. Wàá bá mi wá egbò igi ewúro, egbò igi òroǹbó wẹ́wẹ́, ọsàn wẹ́wẹ́, káún ìsebẹ̀ díẹ̀, èpo igi àjẹ́ ọ̀bàlé, ẹ̀pà ikún, obì pupa méje. Ẹ máa lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Ẹ sọ di powder, tó bá tutù ẹ sá síbòjí kó gbẹ kẹkù kẹ sọ di powder. Ṣíbí kan láàárọ̀ kùtùkùtù ká tó jẹun. Omi ọ̀pẹ òyìnbó, omi pineapple àti omi ọsàn wẹ́wẹ́ àti oyin original ṣíbí kan lẹ máa mix pọ̀ ló máa fi lò láàárọ̀ kùtùkùtù. Fi fídíò ìránṣẹ́ iṣẹ́ wo ló ń ṣe obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ èyíkéyìí nínú ìdènà tí ò fẹ́ kó conceive. Lọ try iṣẹ́ ìwò farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé ṣọ́wájú kó tó ṣiṣẹ́ yìí. Àbí tó bá iṣẹ́ tán nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ẹ gẹ́ẹ̀tì halal powder. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé bó ṣe wà ó máa create solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́, ó forí kókó alátakò ń jẹun lójú oorun, kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre, kì í ṣẹ̀bẹ̀ àgbà ó bẹ́ anybody. Halal powder ni tó wà effective gidi, ẹ get all in one. Natural herbs, ikú nìkan ni kò lè wò. Bẹ́ẹ̀ ni halal ni ó dẹ̀ wà scientific approve, ó gba láàbù kọjá, all in one. Prevention ni, treatment ni, cure ni, cancer ni, diabetics ni, àwọn àìsàn ńláńlá ó wà effective gidi. Òun àti miracle leaves kò ṣe má ní nílé. Miracle leaves ọfà tó ti pẹ́ lára àwọn àfúnjẹ tó wọ́n ti fúnyàn jẹ lójú oorun. Wọ́n gbé nǹkan sínú ikùn èèyàn, ẹsẹ̀ wú, ikùn wú, wọ́n gbé nǹkan sínú womb obìnrin, inú ovary obìnrin, gbogbo èké àìsàn inú yányán both natural and spiritual. Ó tún lè máa bù díẹ̀díẹ̀ kó máa ṣe pẹ̀lú omi tó pọ̀ kó máa fi ṣanra, ó máa ń lé ẹ̀mí òkùnkùn jìnnà, ń forí kókó alátakò ń jẹun lójú oorun. Miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf, ó lágbára púpọ̀ jù, òun àtọ́lé wọn àkóṣe má nílé. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count, tó bá fẹ́ kó confam dáadáa, kó fẹ́ kíṣẹ́ ìgbéná wọlé dáadáa, kó gẹ́ẹ̀tì caterpillar pẹ̀lú transformer àti miracle leaves, kó máa lo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bí sínú láìta alálè máa perform dáadáa. Ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Bẹ́ẹ̀ ni tó yẹ pé obìnrin yẹn bóyá ó ní hormonal imbalance, ọmúroro àbí ẹ̀dà támọ̀ sí sperm leakage, àbáwọn infection tó ń di obìnrin láàmú àtọkùnrin láàmú, tọkọtìyàwó ẹ nídìí ẹ̀. Ọkùnrin lè dá lò, obìnrin náà dẹ̀ lè dá lò. Ó ṣiṣẹ́ púpọ̀ jù. Ẹ gẹ́ẹ̀tì memory booster, ìsọ̀yè ilé àmì fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, kódà kó yẹ pé ọmọ ádámọ̀ ló fẹ́ kó làákàyè, ó wà effective gidi. Ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid, ó wà effective gidi. Bulldozer met fibroid fún blockage tube àti fún fibroid támọ̀ sí oyún ìju. Ẹ gẹ́ẹ̀tì black seed powder, black seed oil àti virgin olive oil. Black seed powder àti black seed oil òun là ń pè ní abato sauda pẹ̀lú virgin olive oil tá a mọ̀ sí seitun, ó wà effective gidi. Èyí tí rúkì àti wà lára ẹ̀ àti natural one ẹni tó bá nídìí ẹ̀. A wà ní òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway. A ní special package tá ń ṣe fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Tó rẹ́ni tó bá ń wojú Ọlọ́run ọba fọ́mọ ó láti ṣọ́ nǹkan jẹ, ó dẹ̀ nídìí guidance èèyàn tó máa guide ẹ̀. Bẹ́ẹ̀ ni a ní spare package, fẹ́ni tó ní diabetics within a month bí sínú láì tààlà ṣúgà máa kúrò nínú system ẹ̀. A dẹ̀ ní special package fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world àtàwọn oríṣiríṣi àwọn nǹkan míì bẹ́ẹ̀. Special package fún àwọn èèyàn yàtọ̀ sí product tọ́rọ̀ bá gbẹnu tán, bóyá ayé ń dáyàn láàmú ni, evil ń dáyàn láàmú ni, ẹ̀mí òkùnkùn ń dá láàmú ni, ó wá ń lo òyìnbó bí aláìsí, ó ń fa kò tóra wọn, ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun, wọn ò jẹ́ kó róyún ní, àbóyún wà nú ẹ̀ kò jìn, àbọ̀mọdẹ́bù, gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ti jẹ́ spiritual package fún yàn tí wọ́n ń dá láàmú láti evil world. Ẹ kọ́ńtàtì wa, ètò àdúrà wà, ètò sàárà wà, ètò àwẹ̀ wà tó lẹ́jìtì láì ní fìsọ̀ fọ̀gbẹ́. A dẹ̀ ní àwọn halal powder tá a máa ṣe yàtọ̀ sí product fún ẹni tó yẹ pé ó bá ní ìdojúkọ àbó ní ìpèníjà lórí àwọn nǹkan tá a kà sílẹ̀ síwájú yìí, both natural and spiritual problem bí sínú láì tààlà. Ẹ dúpẹ́ fọlọ́run, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Inna li zatali la ijemiya, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. A wà ní òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos after ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ la wà. Inshallah urahman, gbogbo ẹni tí a fẹ́ polówó ọjà yín ẹ kọ́ńtàtì wa, péjì wa wà láti lè àbáyín advert
business yín èyíkéyìí nínú business tẹ́ bá ń ṣe tó bá ti jẹ́ halal business bismillahi ta'ala ẹ contact wa a máa bá yín advert ẹ lórí page alálùbáríkà tí àwọn èèyàn alálùbáríkà wà ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ rí pé lọ́síwájú ọmọ àbá ọjà yín ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 máa sálámù wáyé lálẹ́ kọ́ yìí obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ òun ló ní iṣẹ́ tí mo kọ yín tán yìí gbogbo ike tó bá wù kó jẹ́ pẹ̀lú níjà go and try it.